Ìròyìn jákèjádò. Gómìnà ìpínlẹ̀ Katsina pàdánù ìyá rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Katsina Dikko Rada ti pàdánù ìyá rẹ̀ Hajiya Sharafau Umaru. Ẹni ọdún 73 ni Hajiya Umaru lásìkò ikú rẹ̀. Ìtúfọ̀ yìí jẹ́ mímọ̀ láti inú àtẹ̀jáde tí akọ̀wé gómìnà Dikko gbé jáde. Nínú rẹ̀ ló ti kọ pé àwọn fi tẹ̀dùn ọkàn kéde ikú ìyá gómìnà Dikko tó jáde láyé láṣàálẹ́ àná. Kaola Muhammed, akọ̀wé gómìnà Dikko wí pé ìyá dáadáa ni ìyá náà ó gbé ìgbé ayé rere àti àwòkọ́ṣe. Àwọn èso tó tara ìjáde yàn wọ́n sì yanjú. Nínú wọn ni gómìnà Katsina Dikko Rada, baálẹ̀ ìlú Rada Umaru Rada àti aya ààrẹ orílẹ̀-èdè wa ìgbà kan Umaru Musa Yar'Adua. Wọ́n ti fi ilẹ̀ bòyá náà láṣìírí láago 4 ìrọ̀lẹ́ òní ní abúlé Rada tó wà ní ìjọba ìbílẹ̀ Charanchi ní ìpínlẹ̀ Katsina. Ìròyìn jákèjádò.